Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́, ẹ̀yin ẹ̀gbọ́n àtàbúrò tí ẹ̀ ń gbọ́ mi nínú ilé. Mo kí yín kú àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá à ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi fún tí gbogbo ayé lò bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà lábẹ́ ẹ̀ka ẹ̀kọ́ ti ìjọ náà. Orí ọ̀rọ̀ wa fún ẹ̀kọ́ ọjọ́ Olúwa tí ń bọ̀ yìí, ọjọ́ kẹta oṣù kẹjọ 2024 ọdún àtẹyọ 5 yìí, òun ni àwa onígbàgbọ́ ní tẹ́ḿpìlì Ọlọ́run. Àwa onígbàgbọ́ ní tẹ́ḿpìlì Ọlọ́run. A sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Kọ́ríńtì kínní orí 3 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 10 sí 13. Kọ́ríńtì kínní orí 3 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 10 títí dé 13. Ẹsẹ̀ bíbélì tá a ti lọ kẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ yìí nù. Tí bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó yín, ẹ gbé jáde, ẹ jẹ́ ká jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ síkà láti inú ìwé Kọ́ríńtì kínní orí 3. Mo ń kà láti ẹsẹ̀ 10 nínú bíbélì mímọ́ ní èdè Yorùbá. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí pé gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ Ọlọ́run tá a fi fún mi. Bí ọlọ́gbọ́n ọ̀mọ̀lé, mo ti fi ìpìlẹ̀ sọlẹ̀, ẹlòmíràn sì mọ́lé. Ṣùgbọ́n kí olúkúlùkù kíyèsára bó ti mọ́lé. Nítorí ìpìlẹ̀ mìíràn ni ẹnikẹ́ni ò fi lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. Ǹjẹ́ bí ẹnikẹ́ni bá mọ wúrà, fàdákà, òkúta iyebíye, igi, koríko tàbí àkékù koríko lórí ìpìlẹ̀ yìí, iṣẹ́ olúkúlùkù èèyàn yóò hàn o. Nítorí ọjọ́ náà yóò fi hàn. Nítorí pé iná ni a ó fi hàn. Iná yóò sì dán iṣẹ́ olúkúlùkù wò irú èyí tí í ṣe. Bí iṣẹ́ ẹnikẹ́ni tí ó ṣe lórí rẹ̀ bá dúró, òun ó gba èrè. Bí iṣẹ́ ẹnikẹ́ni bá jóná, òun ó pàdánù. Ṣùgbọ́n òun tìkára rẹ̀ la ó gbàlà, ṣùgbọ́n bí ẹ ń la iná kọjá. Ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run òun ni ẹ̀yin ṣe, àti pé ẹ̀mí Ọlọ́run ń gbénú yín. Bí ẹnìkan bá ba tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́, òun ni Ọlọ́run yóò parun. Nítorí pé mímọ́ òun ni tẹ́ḿpìlì Ọlọ́run, èyí tí ẹ̀yin jẹ́. Kí ẹnikẹ́ni má ṣe tàn yín jẹ. Bí ẹnikẹ́ni nínú yín láyé bá rò pé òun gbọ́n, ẹ jẹ́ kó di aṣiwèrè, kó bá lè gbọ́n. Nítorí ọgbọ́n ayé yìí wéré ní lọ́dọ̀ Ọlọ́run. Nítorí a ti kọ ọ́ pé ẹni tí ó mú àwọn ọlọ́gbọ́n ní àrékérekè wọn. A sì tún kọ ọ́ pé Olúwa mọ ìrònú àwọn ọlọ́gbọ́n pé asán ni wọ́n. Nítorí náà, kí ẹnikẹ́ni má ṣògo nínú ènìyàn. Nítorí tiyín ni ohun gbogbo, ìbáà ṣe Pọ́ọ̀lù tàbí Àpólò tàbí Kéfà tàbí ayé tàbí ìyè tàbí ikú tàbí ohun ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀, tiyín ni gbogbo wọn. Ẹ̀yin sì ni ti Kristi, Kristi sì ni ti Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Àmín. Ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ akọ̀ọ̀kan, ẹsẹ̀ mọ́nìgbàgbé fún ọ̀sẹ̀ yìí, ó ní ẹsẹ̀ 11 ìwé tá a kà tán. Kọ́ríńtì kínní orí 3 ẹsẹ̀ 11. Ẹ gbọ́ bó ṣe wí lẹ́ẹ̀mejì sí. Ìwé mímọ́ ni nítorí ìpìlẹ̀ mìíràn ni a ò lè fi lélẹ̀ ju èyí tá a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. Nítorí ìpìlẹ̀ mìíràn ni a kò lè fi lélẹ̀ ju èyí tá a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. Ẹsẹ̀ mọ́nìgbàgbé wa nù, ẹsẹ̀ wúrà wa nù, ẹsẹ̀ akọ̀ọ̀kan, ẹsẹ̀ akọ̀órí nù. Ẹ jẹ́ akọ̀ọ̀kan, ẹ má jẹ́ àgbàgbé. Nítorí ìpìlẹ̀ mìíràn ni ẹnìkan ò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe
Jésù Kristi. Ó jẹ́ ayọ̀ mi láti tó kí wa kú àbọ̀ sínú oṣù tuntun, oṣù kẹjọ 2025 yìí. Àdúrà mi ni wípé Olúwa tó sì wá débí yóò sì wá parí ọdún yìí láyọ̀ àti àlàáfíà, yóò sì ṣe ohun rere tuntun nínú ayé wa nínú oṣù tuntun yìí lórúkọ Jésù. Àkórí gbogbo ẹ̀kọ́ wa fún gbogbo oṣù yìí òun ni Kristiánì àti ìrúbọ. Kristiánì àti ìrúbọ. Láàrin oṣù yìí, oṣù kẹjọ 2025 yìí, a ó máa kẹ́kọ̀ọ́ nípa irú ẹni tí Kristẹni jẹ́ àti àwọn àmì ìdánimọ̀ tá a fi mọ̀ pé ojúlówó ìjọ Kristi leléyìí, ayédèrú leléyìí. Nínú ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí, a ó kẹ́kọ̀ọ́ nípa àwọn ohun èlò tá a fi lè kọ́ ìjọ Kristi tí yóò ṣètẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run, tí yóò sì mú àyípadà rere bá àwùjọ tó wà. A sì lọ kẹ́kọ̀ọ́ nípa ìjọ Kọ́ríńtì. Ṣé rí ìjọ Kọ́ríńtì? Ó jẹ́ ìjọ tó wà láàrin ìlú ńlá tó gbàgbàkúgbà. Ó wà láàrin ìlú tó gbolè tó gbọ̀lẹ̀. Ó wà láàrin ìlú tó gba dọ́kọdọ́kọ tó gba yàlèyàlè. Ṣùgbọ́n dípò kí ìjọ Kọ́ríńtì tan ìmọ́lẹ̀ sí ìlú Kọ́ríńtì, òkùnkùn ìlú Kọ́ríńtì ló bo ìjọ Kọ́ríńtì mọ́lẹ̀ bámúbámú. Nítorí náà, ìjọ Kọ́ríńtì òun náà wá gbàgbàkúgbà. Wọ́n fààyè gba ẹ̀ṣẹ̀ láìsí ìdádúró, láìsí ìbáwí. Wọ́n fààyè gba aáwọ̀, ìyapa ń bẹ láàrin wọn nínú ìjọ Kọ́ríńtì. Dọ́kọdọ́kọ ń bẹ láàrin wọn, yàlèyàlè ń bẹ láàrin wọn. Àwọn ọmọ ìjọ Kọ́ríńtì pàápàá wọ́n tẹ̀ ń gbéra wọn lọ ilé ẹjọ́ àwọn kèfèrí wọ́n fi wọ́n dára, wọ́n wá ń dájọ́ lórí wọn. Gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí ló mú kí Pọ́ọ̀lù bẹ gègé lọ́wọ́ ẹ̀ tó fi kọ ìwé yìí sí ìjọ Kọ́ríńtì láti pàkíyèsí wọn sí àṣìṣe wọn. Díẹ̀ nínú àwọn nǹkan tó sì bá wọn sọ náà là ń kẹ́kọ̀ọ́ lé lórí ní ọ̀sẹ̀ yìí. A wá pín ẹ̀kọ́ náà sí méjì. Nínú ẹ̀kọ́ yìí tí í ṣe ẹ̀kọ́ àkọ́kọ́, a ṣe àgbékalẹ̀ ìlànà tá a lè tẹ̀lé láti fi kọ́ ìjọ Kristi. Àwọn ìlànà wo là á tẹ̀lé láti kọ́ ìjọ ti Kristi, èyí tó jẹ́ wípé yóò jẹ́ ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé, èyí tí ó mú àyípadà rere bá àwùjọ tó wà. Kí ni àwọn àmúyẹ, kí làwọn nǹkan tá a lè fi kọ́? Eléyìí la máa wò nínú abala kìíní, abala kejì àti abala kẹta ẹ̀kọ́ wa tí a pín ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí sí. Ẹ jẹ́ ká wò wọ́n níṣẹ̀ntẹ̀lé. Abala àkọ́kọ́ la pè ní kíkọ́ ìjọ Kristi lórí ìpìlẹ̀. Kíkọ́ ìjọ Kristi lórí ìpìlẹ̀. Eléyìí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 10 sí 15 ìwé tá a kà tán, Kọ́ríńtì kínní orí 3 ẹsẹ̀ 10 títí dé 15 rẹ̀. Ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ yìí, Àpọ́stélì Paul ṣe àtẹnumọ́ àwọn nǹkan kò ṣeé mọ̀ ní méjì fún kíkọ́ ìjọ Kristi tí yóò ṣètẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run, tí yóò sì mú àyípadà rere bá àwùjọ tó wà, tí yóò ṣètẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run, tí yóò sì tan ìmọ́lẹ̀ tí ìmọ́lẹ̀ rẹ̀ ó bo gbogbo òkùnkùn yòówù tó lè wà ní àwùjọ tó wà, tí ó bò mọ́lẹ̀. Kí làwọn àmúyẹ méjèèjì ọ̀hún? Àkọ́kọ́ òun ni pé a ní láti kọ́ irú ìjọ bẹ́ẹ̀ lórí ìpìlẹ̀ tòótọ́. Eléyìí la rí nínú ẹsẹ̀ 10 sí 11 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́. Ẹ gbọ́ bó ti wí lẹ́ẹ̀kan sí, gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ tá a fi fún mi, bí ọlọ́gbọ́n ọ̀mọ̀lé mo ti fi ìpìlẹ̀ sọlẹ̀, ẹlòmíràn sì mọ̀ ọ́n lé. Ṣùgbọ́n kólúkúlùkù kíyèsára bó ti mọ̀ ọ́n lé, nítorí ìpìlẹ̀ mìíràn ni a kò lè fi lélẹ̀ ju èyí tá a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. Níhìn Paul Àpọ́stélì jẹ́ ká mọ̀ pé ìpìlẹ̀ tòótọ́ tí a lè kọ́ ìjọ Kristi lé lórí òun náà ni Jésù Kristi.
orí ìpìlẹ̀ tòótọ́ yìí tí í ṣe Jésù Kristi, òun ni Pọ́ọ̀lù ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ nígbà tó dá ìjọ Kọ́ríńtì sílẹ̀, nígbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìrere rẹ̀ ní Kọ́ríńtì. Tẹ́ ẹ bá wo Kọ́ríńtì kínní orí kejì ẹsẹ̀ ìkíní sí kejì, bá bẹ́ẹ̀. Ó wá bani nínú jẹ́ pé lẹ́yìn tí Pọ́ọ̀lù tó ṣí kúrò ní Kọ́ríńtì tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀ lọ sáwọn ìlú míì, àwọn ìjọ Kọ́ríńtì kúrò lórí ìpìlẹ̀ tí Pọ́ọ̀lù ti fi lélẹ̀ lórí Jésù Kristi. Ẹsẹ̀ wọn yẹ̀ kúrò lórí ìpìlẹ̀. Torí náà wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ ìjọ lórí ẹlẹ́ran ara, lórí àwọn aṣáájú wọn. Tẹ́ ẹ bá wo Kọ́ríńtì kínní orí kínní, tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 11 sí 12, ẹ rí Pọ́ọ̀lù ti bá wọn wí. Wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ ìjọ, àwọn kan láwọn ni ti Pọ́ọ̀lù, àwọn kan ní tàwọn ní tàpólò, àwọn kan ní àwọn ní ti Kéfà. Nítorí náà nínú ẹsẹ̀ 10 sí 11 tí mo kà tán, Pọ́ọ̀lù wá ń pè wọ́n níjà wípé bí ọlọ́gbọ́n ọ̀mọ̀lé èmi Pọ́ọ̀lù ti fi ìpìlẹ̀ lélẹ̀ sórí Kristi. Àwọn tí mọ̀ọ́lé náà sì mọ̀ọ́lé orí Kristi lọ́yà ká máa kọ́ ìjọ rẹ̀ lé. Ìpìlẹ̀ tí Pọ́ọ̀lù sì ń sọ̀rọ̀ rẹ̀ bí òun ni wíwàásù òtítọ́ ìyìn rere Ọlọ́run, òtítọ́ ìyìn rere Jésù Kristi láì lábùlà, yàtọ̀ fún lílo ọgbọ́n orí èèyàn, yàtọ̀ fún lílo ìrírí èèyàn, yàtọ̀ fún lílo àṣà, yàtọ̀ fún lílo èrò ọkàn ẹni. Kìí ṣe ká ṣe tinú ẹni àbí tinú ẹni. Ohun tó ṣẹlẹ̀ láwùjọ kọ́ ni ká máa fi wàásù. Àbájáde ìmọ̀ àwọn oníjìnlẹ̀ sáyẹ́ǹsì kọ́. Ìjọ Kristi àti ìjọ Kọ́ríńtì àti ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ lónìí ni wọ́n ti kúrò lórí ìpìlẹ̀ Kristi. Irú àwọn ìjọ bẹ́ẹ̀ là ń kọ́ sórí olùdásílẹ̀, sórí wòlíì, sórí alábòjútó, sórí ọgbọ́n ènìyàn, sórí àròsọ èèyàn, sórí ìrírí ènìyàn, sórí ìṣe èèyàn. Ṣùgbọ́n àpọ́stélì Paul nínú ẹ̀kọ́ tá à ń kọ́ yìí, ó pe gbogbo wa níjà láti gbìyànjú ká padà sórí ìpìlẹ̀, èyí tí í ṣe Jésù Kristi. Ó ní ìpìlẹ̀ mìíràn là lè fi lélẹ̀ ju èyí tá a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. So orí ìpìlẹ̀ tá a lè kọ́ ìjọ Kristi lé, òun náà ni Kristi. Tá a bá ti gbé kúrò lórí Kristi tó jẹ́ wípé olùdásílẹ̀ wa, aládarí wa ńlá sọ di bàbà àti ṣì. Ohun kan kejì èyí tí Paul àpọ́sítélì tó ń pè wá sí, òun ni pé ká kọ́ ìjọ Kristi pẹ̀lú lílo ohun èlò tó tọ́. Ohun èlò tó tọ́ eléyìí la rí nínú ẹsẹ̀ 11, 13, 14 àti 15 ìwé tá a kà tán fún wa. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọ ká ẹsẹ̀ 11 ní ǹjẹ́ bí ẹnikẹ́ni bá mọ wúrà, fàdákà, òkúta iyebíye, igi, koríko, àkékù koríko lórí ìpìlẹ̀ yìí, iṣẹ́ olúkúlùkù èèyàn ó fi hàn, nítorí ọjọ́ náà yóò fi hàn, nítorí pé nínú náà láti fi hàn, iná yóò sì dán iṣẹ́ olúkúlùkù wò irú èyí tí bá ṣe. Bí iṣẹ́ ẹnikẹ́ni tó ṣe lórí rẹ̀ bá dúró, olúwa rẹ̀ ó gbèrè. Bí iṣẹ́ ẹnikẹ́ni bá jóná, òun ó pàdánù, ṣùgbọ́n òun tìká ara rẹ̀ là ó gbàlà, ṣùgbọ́n bí ẹ ń la iná kọjá. Nínú ibi tí mo ka oríṣi ohun èlò méjì péré ló wà níbẹ̀. Oríṣi ohun èlò àkọ́kọ́ òun ni wúrà, fàdákà, òkúta iyebíye, oríṣi ohun èlò kan ni. Oríṣi ohun èlò kejì òun ni igi, koríko, àkékù koríko. Oríṣi ohun èlò kejì nu, ẹ jẹ́ á wò wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Oríṣi ohun èlò àkọ́kọ́, wúrà, fàdákà, òkúta iyebíye, àwọn ohun èlò mẹ́tẹ̀ẹ̀ta àwọn ohun èlò tó lágbára ni, àwọn ohun èlò tó ṣe iyebíye ni, àwọn ohun èlò tó dùn ún wò ni, ṣùgbọ́n tí a ń nira láti tètè rí. Èèyàn ní láti walẹ̀ jinlẹ̀ kó tó kan góòlù. Èèyàn ní láti walẹ̀ jinlẹ̀ kó tó kan fàdákà àti òkúta iyebíye. Bẹ́ẹ̀ bá sọná sí wọn, iná gan máa mú wọn dán ni, kò lè jó wọn run.
Oríṣi ohun èlò kejì ó ní igi, ó ní koríko, ó ní àkékù koríko. Àwọn ohun èlò mẹ́tẹ̀ẹ̀ta oríṣi kejì yìí wọ́n jẹ́ ohun èlò tó wà lárọ̀ọ́wọ́tó, àwọn ohun èlò tó wọ́pọ̀ tó yí wa ká. Wọn ò wúyì, pọ́ńtọ̀ ni wọ́n rọrùn láti rí. Kódà èèyàn ò nílò láti yángùn kó tó rí wọn. Oríṣi ohun èlò kejì náà. Now, kí ni Paul apọ́sítélì ń gbìyànjú àti pòwe rẹ̀ fún wa nínú àyọkà yìí níhìn nípa àwọn ohun èlò méjèèjì yìí? Òwe Paul tí ń pa nípa àwọn ohun èlò méjèèjì yìí ó dá lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ìjọ Kristi a gbọ́dọ̀ kọ́ kìí ṣe lórí èrò èèyàn tàbí kíka Bíbélì lérèfèé. Ìjọ Kristi a gbọ́dọ̀ kọ́ lórí ìtaàrò nú ọkàn wa kankan fẹsẹ̀ Bíbélì kan tí ń dì í. Rárá o, kíkọ́ ìjọ Kristi tí ó mú àyípadà rere bá àwùjọ tí ó sì ṣètẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run, ó pè fún àwàjinlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Bá a ṣe walẹ̀ jinlẹ̀ ká tó kan góòlù la gbọ́dọ̀ wá ọ̀rọ̀ Ọlọ́run jinlẹ̀. Ó pè fún ká wá àwàjinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ká kò mú òkun ohun iyebíye, ohun ìjìnlẹ̀ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run ká mú jáde. Káwa gan kọ́kọ́ jẹ́ lájẹ́ yóná. Nígbà tá a bá jẹ́ tá a yó, láwa fi bọ́ àwọn ẹlòmíì, láà fi bọ́ ìjọ Kristi. Ṣùgbọ́n bani nínú jẹ́ lónìí wípé bí ìjọ Kọ́ríńtì bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọjọ́ rí. Ìta àti rò lórí wa, ìdí ń ṣẹlẹ̀ láyìíká wa, èrò èèyàn, èrò ọkàn wa lákọ̀wẹ́sẹ̀ Bíbélì kan láì tí ń dì í, a sì máa bá wàásù lọ. Ọjọ́ àjò láàárẹ̀ kan náà wàásù, ọjọ́ àjò láàárẹ̀ kan náà ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi. Kí ni wọ́n bá wọ èèyàn ṣe lọ́sọ ní ìsinyìí? A sì wá nǹkan tá a rò lọ́kàn, a sì fẹsẹ̀ Bíbélì kan tí ń dì í. Paul apọ́sítélì ní a ní láti ṣe ìwádìí jinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run láti mọ kí ni èròǹgbà ọkàn Ọlọ́run tí ń bá ìránṣẹ́ rẹ̀ tó mí sí láti kọ ẹsẹ̀ Bíbélì yìí. Kí lè èròǹgbà rẹ̀, kí lọ́kàn Ọlọ́run nínú ẹsẹ̀ Bíbélì yìí? Apọ́sítélì Paul ń gbà wá yànjú pé ká ṣe àwàjinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run láti wádìí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tó lè gbé níró, èyí tó sì lè mú ìjọ Kristi dàgbà láti jẹ́ ìjọ tó wà láàyè tí ń sì mú àyípadà rere bá ìjọ àti àwùjọ tó wà. Síwájú sí nínú abala yìí, Paul apọ́sítélì pàkíyèsí wa sí ọjọ́ ìdájọ́, ọjọ́ tó lẹ́rù. Nígbà tá a fi iná dán iṣẹ́ olúkúlùkù wò, irú èyí tí í ṣe. Láìsí dẹ́ẹ̀nà pẹ́nu, gbogbo wa la mọ̀ wípé igi, koríko, àkékù koríko, amúnáya ni wọ́n ò ní pẹ́ dẹ́rú. Torí náà wọn kì í ṣe ohun èlò tó tọ́ láti fi kọ́ ìjọ Kristi. Kì í ṣe kíkẹ́ yìí nìkan, nínú ẹ̀kọ́ ìbákan náà Paul apọ́sítélì pàkíyèsí wa sí pé kí olúkúlùkù wa ká kíyèsára iṣẹ́ tá ń ṣe, ká mọ̀ yẹ̀ wò. Iṣẹ́ tá a sì ń ṣe ń láàdánwò. Iṣẹ́ ẹni ó bá dúró yóò gba èrè, ẹni iṣẹ́ rẹ̀ ó bá dúró yóò pàdánù èrè. Ṣùgbọ́n òun gangan á gbà là bí ẹ ńlá náà kọjá. Kí nìyẹn túmọ̀ sí? Ní tó túmọ̀ sí ni pé iṣẹ́ rẹ̀ là ń dánwò, kì í ṣe ìgbàgbọ́ rẹ̀. Gbogbo ẹni ó bá ti gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀, ìgbàlà rẹ̀ dájú, kò sí ní tó lè yẹ. Ìdí nìyẹn tí Paul apọ́sítélì tó fi sọ wípé kò sóhunkóhun tí ó lè yà wá nínú ìfẹ́ Kristi. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ní Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀, tí ó jẹ́ pé koríko, àkékù koríko oníṣẹ́ rẹ̀, nígbà bá fi iná dánwò iná, iṣẹ́ wọn ó jóná, yóò sì pàdánù èrè nínú ìjọba ọ̀run. Ìdí nìyí tí ẹsẹ̀ ìkẹtàlá, ìkẹẹ̀lá, ìkẹẹ̀dógún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ìfi wípé Kọ́ríńtì kínní orí ẹsẹ̀ ìkẹtàlá sí kẹẹ̀dógún fi ní iṣẹ́ olúkúlùkù ènìyàn yóò hàn, nítorí ọjọ́ náà yóò fi hàn. Torí iná làá fi hàn, iná làá sì fi dán iṣẹ́ olúkúlùkù wò, irú èyí tí í ṣe. Bí iṣẹ́ ẹnikẹ́ni tó ṣe lórí rẹ̀ bá dúró, yóò gbèrè.
bí iṣẹ́ ẹnikẹ́ni bá jóná òun ó pàdánù, ṣùgbọ́n òun tìkára rẹ̀ là á gbàlà. Ṣùgbọ́n bí ẹ ń lànà kọjá á gbàlà nítorí ìgbàgbọ́ rẹ̀ nínú Jésù. Ṣùgbọ́n gbogbo èrè tó yẹ kó jẹ nípasẹ̀ gbogbo tó ṣe inú ọgbà àjàrà Olúwa yóò pàdánù rẹ̀. Torí náà bàbá àti màmá, ẹgbẹ́ àtàbúrò tẹ́ ń gbọ́ mi, ẹ jẹ́ á kíyèsára gidigidi irú ohun èlò tá ń lò láti kọ́ ìjọ Kristi. Àdúrà mi ni wípé àtèmi àtẹ̀yin a ní pàdánù èrè iṣẹ́ wa nígbà tá a bá dé ìjọba Ọlọ́run. Ibi tábàlà àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó ti tẹnu bodò tó ti mú mi nù, tó sì sún wa síwájú sí abala kejì tá a pè ní ẹ̀yin ní tẹ́ḿpìlì Ọlọ́run. Ẹ̀yin ní tẹ́ḿpìlì Ọlọ́run. Ẹsẹ̀ 16 àti 17 ìwé Kọ́ríńtì kìíní orí 3 tá a ti ń kẹ́kọ̀ọ́ ló pè wá bẹ́ẹ̀. Gbogbo àwa tá a gba Jésù lólúwa àti olùgbàlà wa, àwa ní tẹ́ḿpìlì Ọlọ́run. Ẹgbọ́n tí ìwé mímọ́ wí lẹ́ẹ̀kan sí, ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run lẹ̀yin, àti pé ẹ̀mí Ọlọ́run ń gbénú yín. Bí ẹnikẹ́ni bá ba tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́, òun ni a ó parun, òun ni Ọlọ́run ó parun, nítorí pé mímọ́ ni tẹ́ḿpìlì Ọlọ́run èyí tí ẹ̀yin jẹ́. Nínú májẹ̀mú láéláé, tẹ́ḿpìlì jẹ́ ilé tá a fi ọwọ́ ènìyàn kọ́, níbi tá a ti ń ṣe ìrúbọ oríṣiríṣi sọ́lọ́run. Àwọn ènìyàn Ísírẹ́lì gbàgbọ́ wípé nínú ibi tí a fọwọ́ kàn ibẹ̀ lọ́lọ́run ń gbé, ibi tó mọ́ jùlọ ń bẹ̀ lọ́lọ́run ń gbé. Ṣùgbọ́n láti ìgbà tí Jésù Kristi ti fi ẹ̀mí ara rẹ̀ ṣètùtù fún ẹ̀ṣẹ̀ aráyé, òun ni Ọlọ́run ti fàánú gbà wá tó ti di pé inú wa lọ́lọ́run ń gbé, inú àwa tó gbàgbọ́, kì í sí ilé tá a fọwọ́ kọ́ mọ́. Inú ẹnì kọ̀ọ̀kan tó bá gba Jésù Kristi gbọ́ àti àwùjọ àwọn òǹgbàgbọ́ lọ́lọ́run ń gbé. Ìdí nìyí tí Paul Apostole nínú ìwé tá a ń kẹ́kọ̀ọ́ yìí nínú ẹsẹ̀ 16 ló fi ń béèrè pé sẹ́yìn ọmọ ni wípé tẹ́ḿpìlì Ọlọ́run lẹ̀yin ń ṣe, àti pé ẹ̀mí Ọlọ́run ń gbé inú yín. Ẹ mọ̀ pé yín gan ni ibùgbé Olódùmarè. Síbẹ̀ Paul Apostole kìlọ̀ gidigidi pé ká wá ṣọ́ra o irú pátá ń kó láwùjọ ọmọlẹ́yìn Kristi, láwùjọ ń gbàgbọ́. Ká ṣọ́ra o irú ohun èlò tá ń lò láti fi kọ́ ìjọ Kristi. Ká ṣọ́ra o ohun tá ń ṣe ń kọ̀kọ̀ àti ohun tá ń ṣe ń gbangba. Ká ṣọ́ra o ojúṣe wa tá ń ṣe bá ti ń ṣe sáǹbà jẹ́ ni àbá tó ń ṣe. Torí wípé ẹni ó bá ba tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́, ẹni ó bá ba agbo Ọlọ́run jẹ́, Ọlọ́run ó parun. Ẹni ó bá ba àgọ́ ara yìí jẹ́ tí í ṣe ibùgbé Ọlọ́run, Ọlọ́run ó parun. Ìkìlọ̀ ńlá lèyí nínú ẹsẹ̀ 17, bí ẹnikẹ́ni bá ba tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́, òun lọ́lọ́run ó parun, nítorí pé mímọ́ ni tẹ́ḿpìlì Ọlọ́run èyí tí ẹ̀yin jẹ́. Tí àgọ́ ara wa yìí bá wá jẹ́ tẹ́ḿpìlì Ọlọ́run, ó túmọ̀ sí wípé àtèmi àti yín a gbọ́dọ̀ kíyèsára níta ń fàgọ́ ara yìí ṣe, níta fi ń jẹ, níta fi ń mu, níta fi ń gbọ́, níta fi ń wò. Torí tá a bá bàjẹ́ á para wa run. Bákan náà a gbọ́dọ̀ kíyèsára nínú àwùjọ àwọn ọmọ Ọlọ́run, torí ibùgbé Ọlọ́run ni àwùjọ àwọn ọmọ Ọlọ́run, níta ń ṣe nínú àwùjọ wa. Èyí fi hàn wá wípé kò sí ẹnikẹ́ni tó lè ṣe ohun búburú kankan sí àyànfẹ́ ọmọ Ọlọ́run tó lè ṣe gbé. Ìyókùyèsí ká kíyèsára ìgbé ayé wa nínú àwùjọ àwọn ọmọ Ọlọ́run àti ìgbé ayé wa láwa nìkan bá a ṣe ń lo àgọ́ yìí, torí ibùgbé Ọlọ́run ni. Ẹnikẹ́ni tó bá ba àgọ́ Ọlọ́run jẹ́, tí í ṣe àgọ́ yìí àti àwùjọ àwọn ọmọlẹ́yìn Kristi tí í ṣe ìjọ Ọlọ́run, ẹni ó bá bàjẹ́ Ọlọ́run jẹ́ àbí tó bá ba àgọ́ ara yìí jẹ́, ọ̀rọ̀ Ọlọ́run sọnù ẹsẹ̀ 17 wípé òun la ó parun. Kémi àti yín má bàa wá jẹ́ ẹni tá ó parun, ẹ jẹ́ á kíyèsí tá ń fàgbọ́ yìí ṣe. Ẹ sì jẹ́ á kíyèsí ipa tá ń kó nínú àwùjọ ìjọ Kristi. Ká máa kó ipa tí ó mú
ìtẹ̀síwájú wá, kì í ṣe èyí tí ó fàjọ Kristi lulẹ̀. Ibi tábàlá kejì ẹ̀kọ́ wa ti tẹnubodò tó ti mú mi nù. Tàbí ẹ̀yin ò mọ̀ pé ẹ̀yin ni tẹ́ḿpìlì Ọlọ́run, tó sì sún wa síwájú sí abala kẹta tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí, èyí tá a pè ní ọgbọ́n ọ̀mọ̀lé. Ọgbọ́n ọ̀mọ̀lé, èyí ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ ìkejìdínlógún sí ìkẹtàlélógún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Ọgbọ́n ọ̀mọ̀lé. Ní abala kẹta yìí, Àpọ́stélì Paul ó tún pàkíyèsí ìjọ Kọ́ríńtì sí nǹkan méjì míì tó ṣe pàtàkì tá a nílò láti fi kọ́ ìjọ Kristi tí ó ṣètẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run, tí ó sì mú àyípadà rere bá àwùjọ tó wà. Ẹ má gbàgbé lábala àkọ́kọ́ ẹ̀kọ́ wa a ti fún wa ní méjì. Ní abala kẹta tó gbẹ̀yìn yìí a fi méjì kún. Méjì wo la fi kún lábala kẹta tó gbẹ̀yìn yìí? Àkọ́kọ́ nínú méjì tá a fi kún lábala kẹta tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí ó ní pé tá a bá kọ́ ìjọ Ọlọ́run tí ó ṣètẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run, tí ó sì mú àyípadà rere bá àwùjọ, tí òkùnkùn àwùjọ ò ní borí ìmọ́lẹ̀ rẹ̀, a gbọ́dọ̀ kọ́ lé nípa lílo ọgbọ́n Ọlọ́run. A gbọ́dọ̀ kọ́ nípa lílo ọgbọ́n Ọlọ́run. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkejìdínlógún sí ogún ìwé yẹn, ẹgbọ́n tí ìwé mímọ́ wí lẹ́ẹ̀kan sí, kí ẹnikẹ́ni má ṣe tan ara rẹ̀ jẹ o. Bí ẹnikẹ́ni nínú yín láyé yìí bá rò pé òun gbọ́, ẹ jẹ́ kó di aṣiwèrè kí ó lè bá gbọ́n, torí ọgbọ́n ayé yìí wèrè ni lọ́dọ̀ Ọlọ́run. Nítorí a ti kọ pé ẹni tí ó mú àwọn ọlọ́gbọ́n nínú àrékérekè wọn, a sì tún kọ pé Olúwa mọ èrò inú àwọn ọlọ́gbọ́n pé asán ni wọ́n. Olúwa mọ èrò inú àwọn ọlọ́gbọ́n pé asán ni wọ́n. Ìjọ Kristi kì í ṣe tá a máa fi ọgbọ́n orí èèyàn nìkan ṣoṣo kọ́. Ìjọ Kristi kì í ṣokòwò. Bẹ́ẹ̀ ni lóòótọ́ àti lódodo a lè yálò nínú ọgbọ́n ìmọ̀ ìdókòwò, ṣùgbọ́n kì í ṣe gbogbo ọgbọ́n ìmọ̀ ìdókòwò ọgbọ́n orí èèyàn ló lè ṣiṣẹ́ fún ìjọ Kristi. Ọgbọ́n tá a fi ń ṣiṣẹ́ tayé nínú ayé gbogbo ẹ̀ ò lè ṣiṣẹ́ ní kíkọ́ ìjọ Kristi, torí pé ìdókòwò gbára lé ẹ̀tọ́ mi, ìgbé ara mi ga, ipò gíga, ọlá, iyì, owó bówó ṣe pé. Dípò bẹ́ẹ̀, ìjọ Kristi gbára lé àdúà, ìjọ Kristi gbára lé agbára ẹ̀mí mímọ́, ìjọ Kristi gbára lé ìwà ìrẹ̀lẹ̀, ìjọ Kristi gbára lé ìfara ẹni rúbọ, ìjọ Kristi gbára lé jíjẹ́ ìránṣẹ́ fún Ọlọ́run àti fáwọn èèyàn. Torí náà, láti máa darí ìjọ Kristi pẹ̀lú ọgbọ́n èèyàn, láti tẹ̀lé ìlànà ìdókòwò, láti dájọ́ Kristi sílẹ̀, báwọn ọmọ mi ó jogún rẹ̀, ìyàwó mi ó jogún rẹ̀ nígbà bá kú tán, àṣìṣe ńlá ni. Bó tiẹ̀ jẹ́ kó bani nínú jẹ́ lónìí pé ọ̀gọ̀ọ̀rọ̀ ìjọ lónìí là ń kọ́ nípa àlànà ti èèyàn, nípa lílọ́gbọ́n orí èèyàn, psychology èèyàn. Paul Àpọ́stélì ní tábàjọ́ ẹ̀kọ́ ìjọ Kristi tí ó ṣètẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run, tí ó sì jẹ́ ìjọ tí ìmọ́lẹ̀ rẹ̀ ó borí òkùnkùn àwùjọ tó wà, ọgbọ́n Ọlọ́run la gbọ́dọ̀ lò, kì í ṣọgbọ́n èèyàn. Kókó kejì tí Paul mẹ́nubà lábala tó gbẹ̀yìn yìí láti fi kọ́ ìjọ Kristi ni pé tá a bá kọ́ ìjọ Kristi tí ó ṣètẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run, tí ó sì tan ìmọ́lẹ̀ sínú òkùnkùn àwùjọ tó wà, tí ó mú àyípadà rere bá àwùjọ tó wà, a gbọ́dọ̀ kọ́ ọ pẹ̀lú èròǹgbà tó tọ́. Eléyìí ó lẹ́sẹ̀ ìkọkànlélógún sí ìkẹta. Èròǹgbà náà tó tọ́ ó ní èyí tó jẹ́ wípé èròǹgbà náà tó tọ́ ó ní èyí tó jẹ́ wípé a ní láti fògo fún Ọlọ́run. Èròǹgbà tó jẹ́ wípé ète wa ní ète àti dájọ́ yìí sílẹ̀, ète àti kọ́jọ́. Ìdí nìyí tí Paul Àpọ́stélì
nínú Kọ́ríńtì kínní orí 10 ẹsẹ̀ 21, Kọ́ríńtì kínní orí 10 ẹsẹ̀ 1 tó fi ní nítorí náà bí ẹ̀yin bá ń jẹ tàbí bí ẹ̀yin bá ń mu tàbí ohunkóhun tẹ́yin bá ń ṣe ẹ máa ṣe gbogbo wọn fún ògo Ọlọ́run. Ẹdín tó kà lẹ́ẹ̀kan sí Kọ́ríńtì kínní orí 10 ẹsẹ̀ 21, nítorí náà bẹ́yìn bá ń jẹ tàbẹ́yìn bá ń mu tàbí ohunkóhun tẹ́ ń bá ń ṣe gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ẹ máa ṣe gbogbo rẹ̀ fún ògo Ọlọ́run. Kìí ṣe fógo ara yín, kìí ṣe fógo ẹnikẹ́ni. Títí di àsìkò tí Paul apọ́stélì ti ń kọ ìwé yìí síjọ Kọ́ríńtì, bí ọ̀gọ̀ọ̀rọ̀ ìjọ lónìí, ìjọ Ọlọ́run lónìí, ìjọ Kọ́ríńtì ń ṣe ohun gbogbo fógo ara rẹ̀, ń ṣe ohun gbogbo, ó ń ṣe ohun gbogbo fún ògo àwọn aṣáájú wọn. Wọ́n ń gbógo fún Pọ́ọ̀lù, wọ́n ń gbógo fún Àpólò, wọ́n ń gbógo fún Kéfà, ìyẹn Pétérù. Gẹ́gẹ́ bá a ṣe rí kà nínú Kọ́ríńtì kínní orí 1 ẹsẹ̀ 11 sí 13. Torí náà nínú ẹsẹ̀ 21 sí 13, Paul apọ́stélì wá kìlọ̀ fún wọn gidigidi. Kí ni kìlọ̀ náà? Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí. Ìwé mímọ́ ní nítorí náà kí ẹnikẹ́ni má ṣe ṣògbó nínú ènìyàn, nítorí tiyín ni ohun gbogbo. Ìbáà ṣe Pọ́ọ̀lù o, tàbí Àpólò, tàbí Kéfà, tàbí ayé, tàbí ìyè, tàbí ikú, tàbí òṣìṣẹ́ yìí, tàbí òǹgbà tí ń bọ̀, tiyín ni gbogbo wọn. Ẹ̀yin sì ni ti Kristi, Kristi sì ni ti tọlọ́run. Kí ẹnikẹ́ni má ṣògo nínú ènìyàn. Bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi, ìjọ Kristi tá a bá kọ́ bó ṣe yẹ ká kọ́, a gbọ́dọ̀ ní èròǹgbà tó tọ́, kì í ṣe láti fògo fúnra wa. Ọlọ́run ò ní bá ẹnikẹ́ni pín ògo rẹ̀, ṣùgbọ́n láti fògo fún Ọlọ́run. Ọlọ́run nìkan ló ní gbogbo ògo, kì í ṣe èèyàn. Ète wa láti kọ́ ìjọ Kristi, ète wa láti jẹ́ òṣìṣẹ́ nínú ọgbà àjàrà Kristi, ète wa láti mú ìjọ Kristi dàgbà, ó gbọ́dọ̀ jẹ́ láti fògo fún Ọlọ́run nìkan ṣoṣo, kìí ṣe fún àtijẹ àti mú wa, kìí ṣe kówó pé, kìí ṣe ìfẹ́kúfẹ́ ọkàn wa. Ibi tí abala kẹta ẹ̀kọ́ wa tẹ́kọ̀ọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ àwọn kókó 2-3 fún ìgbé ayé ọmọlẹ́yìn Kristi lónìí nínú ẹ̀kọ́ yìí. Kókó àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ náà ni pé kíkọ́ ìjọ Kristi, ẹ jẹ́ a kọ́ lórí ìpìlẹ̀, èyí tí í ṣe Jésù Kristi, èyí tí í ṣe àpáta ayérayé. Ẹ jẹ́ a máa wàásù ìyìnrere Kristi láì lábùlà, kìí ṣe èròǹgbà ọkàn wa, kìí ṣe tó tọkọ ọkàn wa wá, ṣùgbọ́n tó jẹ́ ìfẹ́ Kristi nínú ìwé mímọ́. Kìí ṣe nílò ọgbọ́n orí, kìí ṣe nílò ìrírí, kìí ṣe wíwàásù ìrírí wa, kìí ṣe wíwàásù ìfẹ́ ọkàn wa, tàbí ti olùdásílẹ̀ wa, tàbí talámójútó wa, tàbí talámójútó gbogbogbò, àbí ti bíṣọ̀ọ̀bù, àbá bíṣọ̀ọ̀bù, àbí pírílẹ̀tì, àbá apọ́stù kan. Ẹ jẹ́ á wàásù ìrere Ọlọ́run láì ní àbùlà. Ká kọ́ ìjọ Kristi lórí Kristi àpáta. Lọ́nà kejì, ẹ jẹ́ á lo ohun èlò tó tọ́. Ẹ jẹ́ á ṣe àwàjílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ká wá òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ká jẹ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, káwa gan kọ́kọ́ jẹ́ ká yóná ká tó fi bọ́ àwọn ẹlòmíràn. Àwàjílẹ̀ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ò ní góòlù. Àwàjílẹ̀ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ò ní fàdákà. Àwàjílẹ̀ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run lòkúta iyebíye. Koríko òun ni kákàn lérò kan ní ọkàn wa, ká fẹsẹ̀ Bíbélì kan tí ń dì í. Iná ó jó dànù, iṣẹ́ wa ó sì já sásán. Lọ́nà kẹta, mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí pé iṣẹ́ rẹ, iṣẹ́ mi nínú ìjọ Kristi yóò lérè títí ayérayé bá a bá lo ohun èlò tó lágbára tí iná ò lè jórun. Iná ó jó koríko, iná ó jó akékù koríko, ṣùgbọ́n iná kò lè jó góòlù, kò lè jó fàdákà, kò lè jó òkúta iyebíye. Ẹ jẹ́ á lo ohun èlò tó lágbára, kìí ṣe tí ó jẹ́ amúnáyá láti kọ́ ìjọ Kristi.
lọ́nà kẹrin mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí wípé ẹ jẹ́ á lo ọgbọ́n Ọlọ́run láti kọ́ ìjọ Kristi. Ọgbọ́n ayé ó lè sún wa síwájú ṣùgbọ́n kò lè rìn jìnnà, ó lè rìn díẹ̀ ṣùgbọ́n kò lè rìn jìnnà. Ọgbọ́n Ọlọ́run là á fi kọ́ ìjọ Ọlọ́run. Tá a bá kọ́ ìjọ Ọlọ́run pẹ̀lú ọgbọ́n ayé, ilé tá a fi tọ́mọ ní ìrì ó wo. Ní ìparí lọ́sẹ̀ yìí, ẹ jẹ́ á kọ́ ìjọ Kristi pẹ̀lú èrò tó tọ̀nà láti fògo fọ́lọ́run, kì í ṣe fúnra wa, láti jèrè ọkàn, kì í ṣe láti kówó jọ, láti kọ́ ìjọba Ọlọ́run nínú ayé, kì í ṣe láti kọ́rọ̀ jọ, láti bùkún àwọn ẹlòmíràn, kì í ṣe láti rọ́nà àtijẹ àti mu wa. Ẹ jẹ́ ká ní èrò tó tọ̀nà, have a good motive to build the church of God. Ẹ jẹ́ á ní èrò tó tọ̀nà láti kọ́ ìjọ Kristi. Èrò tó sì tọ̀nà òun náà ni pé ká kọ́ láti fi ògo fún Ọlọ́run, torí pé Ọlọ́run ò ní pín ògo rẹ̀ pẹ̀lú ẹnì kankan. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń gbọ́ wa. Bí ẹ̀kọ́ yìí bá bùkún yín, ẹ jọ̀wọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn lórí ẹ̀rọ ayélujára yín, nínú ìjọ yín àtàwùjọ tẹ́ wà. Bí ẹ bá sì fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ká máa fi ránṣẹ́ tààrà sórí ẹ̀rọ ayélujára yín, ẹ̀rọ WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sórí òǹkà WhatsApp tí màá kà jáde yìí, àmì àròpọ̀ 2 3 4 1 3 2 9 2 2. Tẹ́ ẹ bá fẹ́ ká máa fi ẹ̀kọ́ yìí fọ́nrán rẹ̀ ká máa fi ránṣẹ́ sí orí ẹ̀rọ WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sórí ẹ̀rọ WhatsApp yìí, àmì àròpọ̀ 2 3 4 1 3 2 +234 81 11 32 99 55. Tẹ́ ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sórí ẹ̀rọ ayélujára WhatsApp yín tààrà, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí WhatsApp yìí, òǹkà WhatsApp yìí +234 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ó tún máa pàdé, mo fà yín lé Ọlọ́run Olódùmarè lọ́wọ́ àti àwọn olùkọ́ wa nínú ilé ìjọsìn wa kọ̀ọ̀kan. Àdúrà mi ni pé ìgbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀ yìí, ọjọ́ 3 oṣù kẹjọ, Olúwa ó tún ṣí wa yín jù báyìí lọ. Ẹ jẹ́ á tètè dé sílé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, ẹ sì jẹ́ á kópa. Nípa bẹ́ẹ̀ gbogbo wa ó dá lábùkún fún, a sì tún dàgbà sí nínú ẹ̀mí àti nínú àjọṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé, ó dàbọ̀.